òní ni ọjọ́ ìbí Mrs. Bímbọ́lá Ọláìtàn Àló. Congratulations. Bàbá ẹ ṣé àwa ti mọ̀ pé wá nítorí ọlọ́jọ́ ìbí òní o. We glorify your name. Bẹ́ẹ̀ni, a dá gbogbo ọpẹ́ àti ìyìn padà sọ́dọ̀ Ọlọ́run ọ̀gá ògo, ọba tó ṣẹ̀dá Mrs. Bímbọ́lá Ọláìtàn Àló. Ó tún dáàbò bò wọ́n tẹ̀bí tará, kò jẹ́ kí aburú kankan ṣe wọ́n títí di òní ọjọ́ 25 oṣù kẹrin ọdún yìí tí í ṣe ọjọ́ ìbí wọn. Today 25th April. Celebrant ó yá ìjọ ọpẹ́ ẹ̀yin dà. Ó ti yá ọlọ́jọ́ ìbí ẹ̀dá náà bá mi wá. Ó yá gbé bọ́dì kó wá dáńṣẹ́ o. Ìjọ ọjọ́ ìbílẹ̀ yóò jó dáadáa. Dáńṣẹ́ wé ọ̀ṣọ̀rọ̀ ìjọ gidi o. Ọjọ́ ìbí ẹ̀ ò ní dọ́jọ́ ìbí. Ọ̀yin o, bẹ́ẹ̀ ṣe wá ń celebrate ọjọ́ ìbí yín pẹ̀lú ìdùnnú àtayọ̀. Ìbànújẹ́ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yín o. Ẹ ó túbọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Àmín lórúkọ Jésù. Ọlọ́jọ́ ìbí o, ó yá mo ṣe tán mo fẹ́ kí yín. Ẹ̀yin lè Òṣogbo Òròkè Àsálà, ọmọ àródẹ́dẹ́ bí òkun, ìlú tí ń gbé onílẹ̀ tí ń gbé àjòjì ńlẹ̀ àtẹ́wọ́gbẹja. Kò jọgi kò jọpẹ̀ ní bẹ nílùú Mọ̀jákú, ọmọ ènìyàn àtàtà ní bẹ nílùú Òṣogbo. Ìlú Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn. Èsúrú ni wọ́n jẹsùn l'Óṣogbo, àkàrà ni wọ́n jẹsùn níjẹ̀ṣà. Èsúrú bàǹbà ni wọ́n jẹsùn lóròkè bí ń bá wa kí yín. Ẹ̀yin lọ́mọ àrè ò pẹ́ta, àrè pẹ́ta wọ́n gbà. Bí àrè mi bá pẹ́ta kẹ́ má ṣe gbà lọ́wọ́ mi o. Ẹ tún jẹ́ nkì yín lọ sílùú ọkọ yín ní fẹ́rẹ́fẹ́. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí, ẹlẹ́ni àtẹ́ ẹ̀ka ìlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà tí ò rí di ìṣáná, ìlélẹ̀rú ọwá ti múná roko. Tògúnràlú nìyín. Ẹ̀yin lọ́mọ olóbìkan àjẹfọwọ́ra ń dí alọ́mú. Mrs. Bímbọ́lá Ọláìtàn Àló, happy birthday to you ma, long life and prosperity. Ọjọ́ ìbí òní tí ẹ ń ṣe, Èdùmàrè òní kí ó já ṣe mọ́.